bí kò pa tiẹ̀ ṣé wàá bá a sùn. Túndé, ó mọ̀ pé ẹni àmì òróró ni mí. Ìwà kéèyàn máa ṣàgbèrè ṣe panṣágà tẹ̀lóbìnrin olóbìnrin kankan ó yẹ kó mọ̀ pé kò sínú ìlànà tèmi. So moreover ìwọ ló ní kí n ká lọ club mo ti ní mi lọ. Bẹ́ẹ̀ wá lọ tó ń sìn yóò tó wá ń béèrè question. Ọ̀ràn ni pé mo rí èèyàn tó ṣọmọlúàbí sí mi mo dẹ̀ bá ṣeré ni ṣé yẹn ló wá jẹ́ kó bínú mi. Kó bí mi nù o kò tí ì dáhùn ìbéèrè mi. Tó bá pín yẹn ni èmi ò lè ṣe o. Ṣórí a ti kúrò ní ọ̀rẹ́ a ti kúrò lára ta ẹbí làwọn méjèèjì àlejò mi dẹ̀ ló jẹ́ kò ní dáa kí n má advice rẹ̀ torí epo làwà gbólé gbólé ṣọ́rọ̀ mi. Àwọn tún lè wá mo lè jẹ́ pásítọ̀ mo lè jẹ́ ní àmì òróró mi ò rìn jìnnà mi ò lè ń ṣọ̀tẹ̀ mo ọpọlọ mi yìí pé náà tí n bá gbélé kó àbí dàgbà sí kò yẹn wá ní kéèké wọn á rí ọ̀dẹ̀. Ọ̀dà màá ló sọ bẹ́ẹ̀. Táìmì tí ó ní fly ló ní red yẹn mo lọ wà. Ó wà ní ọdún. Mo ti wo bẹ́ẹ̀ náà ó ṣọ́ pé pẹ̀lú àṣà mo fẹ́ kí lady dé kwada ike mi mọ̀ dájú. Ó wà ní wà ní. Ta ni ẹ? Máa wọlé máa gẹ̀ẹ́tẹ̀. Káàbọ̀. Túndé, bá mi kí ìfẹ̀tàn ní ìwọ́. Tó ń yà bí kí ló pèrè. Ǹjẹ́ ọkọ ni orin club last week? Ìwọ ni mo meet now. Wá sílé mi sọ yẹ kó o mọ̀ mi. Tí ẹ̀ bọ́ náà. Irú géèmù wo, irú àṣà pálapàla wo lòun Brainard àbúrò mi play? Kí ló ti pé orúkọ ẹ̀ náà? Kí lè mi ti pé ìwọ kúnlẹ̀ tí máa fọwọ́ rí gbá ojú ẹ̀. Tó bá ṣe kí ni? Wonderful places ni máa mú ẹ lọ lẹ́kọ̀ọ́ yìí. Wọ́n tẹ̀ gbádùn ara ẹ̀. Ṣó ti yá? Okay, now something we go hear from somebody. The name Angel. Give Set in my heart, head in my soul, everything they alright. How they come.
ọ̀sán já ọ̀run dọ̀pá àtàǹpàkò sí lọ́wọ́ mọ́ ọwọ́ dì lágbà etí ò sí lórí mọ́ lórí bá dàbò láàrin. Baba me, I look them face and I tell them say, oh wale me, oh luwa me, Baba me, mo to so we pay. Oh, and he shall always be with me. He shall always be with me. Mama Sobowale, like don't smell it, don't say that. Omo man, don't take about you. Camera video. Sosonja. Tọ́lá ìyẹn lè rí kórúkọ yẹn lọ fún rẹ̀. Ó ní agbára. Sosonja. Produced by Shewa Kuka. Ẹ kú ijọ́ mẹ́ta gbogbo ẹ̀yin tèmi nílé. Ẹ̀yin ẹbí mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi. Èmi ọmọ yín náà ni o, Adéṣẹ́wà Kuka. Ẹ máa wò kó tọ́jọ́ mẹ́ta fún mi. Mi ì sí ilé ni, mo lọ kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́, mo lọ kọ́ ìmọ̀ gbọ́mọ̀ ní òkè òkun. Torí ẹ̀ ló wá jẹ́ kí n gbé sinimá tuntun tèmi ìdí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún. Torí ó ti lé ní ọdún mẹ́wàá tí mo ti ṣe fíìmù ara tèmi gbogbo pẹ̀lú. Èyí tí mo tún wá gbé dé Ọ̀sánjá ní táìtù Ọ̀sánjá ọ̀run dọ̀pá. Ẹ máa wò pé kí ni ìtumọ̀ Ọ̀sánjá ọ̀run dọ̀pá. Ẹ má jẹ́ kí n ṣàlàyé fún yín. Tẹ́ bá dé ní sinimá nù ẹ̀ bá bẹ́ẹ̀. Nígbà tí mo dé location tí mo rí ẹni rẹ̀ tí mo wo ẹni ọkọ mo rí pé eléyìí ó tún máa kọjá bẹ́ẹ̀. Bàtà wà lórí set náà ṣe ní ìwádìí pé ìwọ dán bá a ṣe mọ̀ ṣe lójú aráyé àìní mọ̀ ṣe mọ́ ọlọ́mọ akọ́tí ẹ̀ sí wa o. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lókè odò ẹ̀jọ̀ Ọ̀sánjá yìí ó dé bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe kókó láti lọ rà tó bá ti jáde bẹ́ẹ̀ lè nílé. Fíìmù dé bẹ́ẹ̀ a ní regret bá fún ara wa èmi sọ bẹ́ẹ̀ fíìmù yìí gan èmi gan gbàdúrà kó tètè jáde kí n bá lè lọ rà kí n lé ẹyọ kan lé àbí kí n rà báwọn ọ̀rẹ́ mi náà fíìmù yìí èmi Sanyẹ̀rì mo dán wéréwéré lónú ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe àwọn òṣèré ńláńlá dẹ́pọ̀ ní ẹ̀ àwọn òṣèré táwọn èèyàn fẹ́ rí táwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ wọn tán fẹ́ wòran wọn tán fẹ́ gbọ́n tán fẹ́ sọ tán fẹ́ gbọ́n tán fẹ́ wí gbogbo alákùnrin ẹ̀ báyìí tó bá ti jáde ẹ jẹ́ ká lọ rà sàlámà lè. Ṣé rí ìyá tí ẹ̀yin àti ìwọ́n tí wọ́n yín máa jẹ? Ó máa ju ní Sódómù àti Gòmórà lọ. Èyí tẹ̀ ń wò mí lé tí fíìmù ìbá jáde Ọ̀sánjá ni o èyí ọmọ orí kò sáà ọmọ orí sọlá ní kọ̀ọ̀bí nìjà ọmọ mẹ́ẹ̀ẹ́dún mẹ́ẹ̀ẹ́dún ọmọ rẹ̀ lónìí gbogbo bẹ́ẹ̀rẹ̀ ọ̀nà lè gbọ́ náà kó yé kiri ẹ̀yẹn tèmi láì ṣe ṣíkẹ́ ń pa ní Ọ̀sánjá wọ́n kó òní sẹ́ẹ̀tì oní 30 oní 40 oní 80 ṣí wọ́n kó àìfẹ́ ṣe kiri kan ti ṣe kó tilẹ̀ kákàkiri àwọn olùjẹ́ ojú ìjẹ̀bú ọ̀rá o ẹ̀bọ̀ ẹ̀yin ará mi ẹ kú dédé àsìkò omi tuntun ti rí ẹ̀yà tuntun ti wọ̀ ọmọ Ọ̀sánjá ọ̀run dọ̀pá bí àtàǹpàkò bá sí lọ́wọ́ mọ́ ọwọ́ ti dì lágbà bí etí ò bá ti sí lórí ó ti dàgbé láì ní Ọ̀sán ti já ọ̀run dọ̀pá sinimá ilé yìí ti Ṣẹ́wà Kókà ara ọ̀tọ̀ ni Ṣẹ́wà Kókà ara wa ni ẹ bá wò ẹ ní regret pé. so tí wọ́n ti ṣe Ọ̀sánjá ọ̀run dọ̀pá yẹn wọ́n fẹ́ lọ pè ní USA UK wọ́n gbé lọ Ireland wọ́n gbé lọ South Africa ẹ̀wù bí oríṣìpọ̀ ní location ẹ ti ṣe òye ta náà ni èyí tó fi ju P2 la fi ya movie yẹn fantastic one from the stable of your sultry actress Ṣẹ́wà Kókà. Thank you until your Saidi Sanyẹ̀rì. Only you know my God body me. You go know say na here the party day. Tankarawa, go Tankarawa, yeah yeah. Oloshi you marayewa. They come with my own new style. Someday they feel I'm someday they copy. I photocopy, go my easy, yeah yeah. Oju titi, oh. I know big blow, but you know be my photo. You know fit say, you know be my turn. No, I see jello now, kill and sound.
látàtó ló dẹ̀ tán. Ṣáà sọ fún ẹ, mo ní wàá gbádùn rẹ̀. Kí ni àwọn nǹkan tó máa ń like láti ṣe? Mo máa ń fẹ́ràn kí n máa travel. Èmi máa ń travel dáadáa. Mo dẹ̀ ti bá àwọn oríṣiríṣi èèyàn pàdé. Mo dẹ̀ wá rí i pé ó yà ń pé èmi àti ẹ I like láti máa ṣe nǹkan náà. Mo dẹ̀ like máa bá àwọn ọ̀rẹ́ ibi tí ẹ pàdé. Well, actually plan mi gangan ni náà pé kí òkìkí mi tàn kárí gbogbo ayé. Òkìkí ẹ gbọ́dọ̀ tàn kárí gbogbo ayé. Ìwọ odindi pastor, international evangelist. Mi ò rántí pé mo sọ fún ẹ pé òṣìṣẹ́ Ọlọ́run ní kẹ́. Ṣòrí, mo máa ń travel dáadáa. Mo lè máa ń bá àwọn oríṣiríṣi èèyàn pàdé. Kò sí ẹni tó máa rí ẹ tó ní rí àmì Ọlọ́run lára ẹ fi afọ́jú. So mo fẹ́ mọ àwọn plans ẹ gangan ní ìdíṣẹ́ Ọlọ́run yẹn. Nígbà tó dẹ̀ ti mẹ́nu kan ẹ̀bẹ̀ yẹn sìn, màá kúkú sọ fún ẹ. Mo ṣe ṣe tí wọ́n ní Bible college ni mo lọ ọdún méjì. Wọ́n kàn wá wò pé oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ bí kí n fúnra mi break díẹ̀, kí n fúnra mi sùúrù. Irú àwọn tí ó wà ní ọ̀gá tí má lè máa lọ káàkiri kí n máa ran àwọn èèyàn lọ́wọ́. Ìyẹn ni mo ṣe wà lọ́dọ̀ Túndé. Ṣé èèyàn lè gba break lọ́dọ̀ Ọlọ́run? Rọ bí ṣe break irú yẹn, break tí mo sọ tí mo kí èmi láìkí máa travel káàkiri, so ibi tí mo ti ń travel káàkiri yẹn ẹ̀kọ́ tí mo ti ní wọ́n máa fi ran àwọn èèyàn lọ́wọ́ ni. Òótọ́ ló sọ, torí ó dàbí pé Ọlọ́run ló fẹ́ kí ìwọ àti ká pàdé. Sórí ẹlẹ́ṣẹ̀ ni mí. Ó dẹ̀ lè jẹ́ pé ìwọ ni Ọlọ́run fẹ́ lò láti fi rà mí padà.